Fẹ́mi náà porúkọ rẹ̀ àjọ ń kọ̀ ọ̀kadà tẹ́lẹ̀tẹ́lẹ̀ okay ṣàdédé la rí pé ó kúrò láàrin wa tó gbé mọ́tò dé ó ń gun káàyẹn káàkiri àdúgbò wọ́n dẹ̀ lóye kó wọ́n sì padà jọ ń sọ̀rọ̀ a rí pé eléyìí wọ́n jọ wà ní wọ́n jọ máa ń gbéra wọn jáde eléyìí máa ń gbé jáde tó pé ọ̀kadà lélẹ́yìí ìgò ìgbà tẹ́lẹ̀ gan ni mọ́sìn akuruka lọ́wọ́ wọn ò gbé jáde wọ́n jọ máa ń kọ́ báyà pé báyìí náà ìgbà tẹ́lẹ̀ wá gba mọ́sìn tuntun wọ́n ti sẹ́wọ́sẹ̀ kan bẹ́ẹ̀ ni mọ́sìn náà gbé jáde níjọ sáwọ̀dẹ̀ àrẹ̀jẹ́ ń lọ sóde ni àwa rò pé àárí àpè nọ́mbà rẹ̀ ò lọ pátí a wò pé kí ló tún kù ẹ tọ́jọ́ súnmọ́ra wọn náà la máa wá sí wọ́n ti wá lọ sí ọ̀dọ̀ Fẹ́mi ìyàwó Fẹ́mi ni wọ́n bá ọkọ rẹ̀ ń kọ́ olójáde nígbà tí wọ́n pè Fẹ́mi ó lóun wà ní travel òun ló sì pé Jamiu kúrò ní sanyo ìjọ sáwọ̀dẹ̀ òun ló pè kúrò pátí àwọn ọlọ́pàá máa ṣe investigation wọn lọ gbéyàwó rẹ̀ nílé nígbà tó gbéyàwó rẹ̀ wọ́n pè ó wá sí station ó sì wá sí station wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu pé báwo ni ó ṣe rí Jamiu ó lóun rí Jamiu pé ó ti tó bí oṣù méjì tí àwọn ti ríra pé àwọn ìjọ sọ̀rọ̀ ni kí wá ní nígbà tí wọ́n wo fóònù wọ́n ní pé káwọn wọ́n tíráàkì fóònù wọ́n rí bí wọ́n àti Jamiu ṣe jọ sọ̀rọ̀ láti àárọ̀ ọjọ́ sáwọ́dì bó ṣe pè é gbogbo bí Jamiu náà ṣe pé padà tó gbé fóònù bó ṣe pé Jamiu ṣe Jamiu gbé fóònù kó tó di pé wọ́n á gbé fóònù wọ́n jọ lọ ibi tá a rí ọ̀rẹ́ wa mọ̀ wọ́n ṣáà di pé wọ́n tọ́ṣọ rẹ̀ ó ní bàbá kan ní òun gbé fún òun ní pé kí Jamiu gbé jáde níbẹ̀ rẹ̀ ọwọ́ afẹ́ ìgbà tí lórí pé àwọn ọlọ́pàá tan fóònù ẹ̀ tí fóònù ẹ̀ dàn bàbá yẹn sọ pé níbo ni ó wà mi ìkún òun ò sẹ́ndì owó sí ọmọ òun fẹ́ kó káàṣì fún ọ ni òun ò lè ṣe transfer àjọ yẹn mọ́ fóun fẹ́ kó káàṣì fún ọ bí kò wá gba balance ìyẹn wá ń lọ pé òun ò sì mọ́kọ́lá pé òun wà ní ṣáìdì san pé táwọn pàdé níbẹ̀ rẹ̀ ọ̀dẹ̀ tí wọ́n ọ̀dẹ̀ mọ̀ pé station ló wà táwọn ọlọ́pàá yẹn sì tẹ̀lé nìyẹn wọ́n ṣá lọ mú bàbá yẹn nígbà wọn mú bàbá yẹn ò sọ nǹkan kan èyí tí èmi tèmi rí mọ ní ìjọ yẹn torí inú mi ò dùn. àbádà ẹ máa fọwọ́ jù báyìí ẹ káfà ẹ wá padà ṣẹlẹ̀ láti bẹ̀ẹ́ gbé láti bẹ̀ẹ́. ìgbà tó wá di àná àwọn ọlọ́pàá ìyá ayò rẹ̀ wá tí wọ́n wá rí pé kéèsì àpàyàn wọ́n ń wá ẹnìkan ní sẹ́yìn ní wá dé pé ní sákúlá ròdù ní sájìdí ayò pé àwọn orí òkú kan ń bẹ̀ mọ́júmọ́ sátọ̀dé mọ́júmọ́ sẹ́ńdé so ọlọ́pàá yẹn wá tan fóònù ẹ̀ ó wá fi píṣọ̀ bóyá wa sẹ́yìn kópa tí wọ́n ti fọ́ lókùtà lórí àti ẹ̀kọ́kọ́ dààmú wọn. lókùtà náà fọ́ lórí. òkúta náà fọ́ lórí o so àwa rí i pé Jamiu ni so gbàtí Fẹ́mi wá ní fúnra àwọn ní òun pa pé ọkọ̀ làwọn fi gbé lọ ní nǹkan bí aago 12 òru. kí ló dé tó fi láwọn pa. ó ní ẹni tí a lọ rí gbé ń bẹ̀rẹ̀ yẹn wọ́n sọ fún Jamiu pa ṣé wọ́n fẹ́ lówó sọ fẹ́ jìyà fún mi Jamiu wà ní kókò ìsìnkú wà àwọn ìjọ débi kan ìgbà tí wọ́n wá dé bí sákúlá rìbì yẹn wọ́n ní táyà jò wọ́n ṣèjì táyà wọ́n wá níbi táwọn ń lọ káwọn tó débẹ̀ àwọn máa múlẹ̀ so wọ́n sá mú bó sínú ogbó wọ́n ní kó fi aṣọ jíjú so kó dẹ̀ fi èrè lélẹ̀. wọ́n tìkẹ̀ láti bẹ̀ yẹn torí pé wọ́n mọ̀ pé ẹni tá à ń sọ yìí tẹ bá rí fixes ẹ̀ àwọn méjèèjì wọn lè dààmú fọ́rọ̀ mi ti yé so wọ́n wá tìkẹ̀ pé ókè o ní ta fẹ́ ṣe yìí o àwa náà múlẹ̀ tá a bá ti múlẹ̀ so that òfin ní lè dà wá wọ́n wá fi aṣọ wọ́n fi cover ojú rẹ̀ wọ́n wá ní kó kúnlẹ̀ ìpé kó tẹ ọwọ́ rẹ̀ síwájú àwọn ti position torí pé wọ́n ti mọ̀ nǹkan tán fẹ́ ṣe wọ́n ti position ara wọn síbi tí wọ́n mọ̀ pé táwọn ti fọ́ lókùúta kò ní lè escape rárá so wọ́n wá fọ́ lókùúta nǹkan tó wá jẹ́ kọ́rọ̀ yẹn kí á tètè mọ̀ lánàá ni pé ìgbà tá a dé station ẹni tí àkọ́kọ́ mú tó ṣe fẹ́ mi tí àwọn ọlọ́pàá yẹn mú tó ṣe fẹ́ mi ọ̀rọ̀ tó ń sọ nígbà tí a wà nínú mọ́tò tó pé mọ́tò tèmi la fi lọ gbé tá a fi padà lọ gbé ẹnì kejì rẹ̀ tí wọ́n jọ ṣiṣẹ́ yẹn ọ̀rọ̀ tí ọyọ yẹn níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí Fẹ́mi ń sọ nínú mọ́tò ó yàtọ̀ sí ọ̀rọ̀ tí bàbá yẹn ń sọ nígbà tá a padà gbé because bàbá yẹn ó insist wípé òun ò mọ nǹkan kan nípa rẹ̀ bọ̀ Fẹ́mi ń sọ nínú mọ́tò pé bàbá ẹ jẹ́wọ́ kò sí àwo kan ní àwo ẹ̀wà mọ́ nígbà táwa dé station tí wọ́n jẹ́wọ́ ibi tí wọ́n ń béèrè tí àwọn ọlọ́pàá yẹn ti investigate ọ̀rọ̀ ní ọwọ́ wọn tèmi wà ń bẹ̀ mo wá rí kọ́rọ̀ wọn ó ń contradict ara wọn mo wá pe ìkan lára àwọn ọlọ́pàá tájọ lọ mo ní ẹ máa bọ̀ mo ní ẹ rántí pé ọ̀rọ̀ tí Fẹ́mi ń sọ fún wa
nínú mọ́tò ó ń jẹ́ kó wáyé pé 50,000 ni bàbá yìí ló fún òun bàtà gbé bàbá yẹn sọ pé òun fẹ́ gbowó lọ́wọ́ Fẹ́mi sẹ́rí pé 2 different things nìyẹn so mo wá pọ̀ ọlọ́pàá yẹn náà wá pìkì pé definitely ẹnìkan náà méjèèjì ò tí ì jẹ́wọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ ṣe wá nígbà táwọn sọ̀rọ̀ yẹn ẹnìkan wá láti ìdí ayùn rẹ̀ òun kàn wá yàn wá sí Sanyo police station sọ̀rọ̀ mi ti yé àkọ́kọ́ náà kí n tó mọ bọ́rọ̀ mi lọ ká commend DPO Sanyo police station wọ́n try best wọn gidi gan gbogbo àwọn ọlọ́pàá bẹ̀ torí pé tá bá ń díjú a máa rí na kése gbogbo ọlọ́pàá ni òdà bá ṣe máa ń sọ sọ̀rọ̀ mi ti yé but DPO Sanyo police station ẹ jọ ẹ bá gbé kúdòsì fún wọn àti gbogbo àwọn ọmọ rẹ̀ pátá wọn gbà kọ́bọ̀ lọ́wọ́ wa sọ̀rọ̀ mi ti yé ẹ bá gbé kúdòsì fún wọn ní Sanyo police station wàláì wọ́n ṣe dáadáa sọ̀rọ̀ mi ti yé ṣe wá rí ẹni tó wá láti di àyùn rẹ̀ hùn òun ló wá pe ọlọ́pàá yẹn pé àwọn rí òkú kan ní Circular Road ó wá pe ẹni tó jálága wa ó wá pa alága yẹn ó pe ọlọ́pàá yẹn ó wá fi picture yẹn hàn wọn àwọn wá rí pé Jamiu lélẹ̀ ibẹ̀ láti tí wọ́n ń contemplate lórí aṣọ tó wọ̀ níjọ́ Saturday yẹn because a ní ìnáwó níjọ́ Saturday ṣe ń ṣe alága wa tó yẹ pé kò sọ̀rọ̀ fún mi wallahi mo fi Ọlọ́run tó dá mi sẹ́lẹ̀rì number 1 ní Jamiu tó máa kọ́ wà ní òde alága wa wọ́n tẹ lọ gbé màlúù lọ́jọ́ Friday ni gbogbo àwọn wò pé kí ló ṣẹlẹ̀ bàtà gbé mọ́tò ọ̀dọ̀ tèmi ó wá bá mi kí ókè o àwa náà ń bọ̀ nọ́ọ̀nù yìí pé ẹni yìí ti pè àwọn kan náà rí lójú ọ̀nà pé Jamiu ṣé òní lọ ní òun bọ̀ pé òun fẹ́ sáré lọ gbé kọ́sọ́mà òun nọ́ọ̀nù yìí pé ẹni yìí aṣọ òde yẹn ló sì wà lọ́rùn ẹ̀ aṣọ yẹn ni wọ́n fi kọ́fà ojú rẹ̀ tán fi fọ́ òkúta mọ́lé lórí ṣe wá rí tàbí wà lájì ní pé ṣe rọ́rọ̀ yìí wọ́n ti gbé kúrò ní Sanyo police station wọ́n ti hand over rẹ̀ fáyàn ìdí àrùn rẹ̀ torí pé ìdí àrùn rẹ̀ ní jurisdiction yẹn which is Olúyọ̀lé constituency right so ibi tá ti rókù exactly ibi tá yìí ti report Sanyo police station which is south bọ̀ ibi tí òkú tẹ́ ti rókù so ìgbà tá a wá dé bá ṣe dé Sanyo police station ṣe mọ̀ a fẹ́ peaceful resolution justice so justice because a fẹ́ kí wọ́n fi ọwọ́ bo ọ̀rọ̀ ìmọ́lẹ̀ dáṣà tó yàpá fi wá sọ́dọ̀ yín pé Alhaji ọ̀rẹ́ aráàlú ni kò sì ní rí gbogbo ilé kó náà ò ní àtẹ́ndì sí wa sọ̀rọ̀ mi ti yé ṣe é wá rí bàtà wá dé Yàgànkù ṣe mọ̀ àwa dé Yàgànkù pé ká lè mọ ibi tí wọ́n ń gbé torí bá ṣe gbé wọn kúrò ní Sanyo police station Yàgànkù ni wọ́n gbé wọn lọ sọ̀rọ̀ mi ti yé a tẹ̀lé wọn dé Yàgànkù lájẹ́ pé ká mọ ibi tí àwọn èèyàn tó fẹ́ wọ̀ we didn't fight with them they can testify but gbogbo wọn wá gbébọn síta níṣẹ́ ni wọ́n ń gbébọn sí ẹ̀gbẹ́ àwọn èèyàn wa báyìí pé àwọn òyìn bàbá wa ni. we did video coverage which most of them they seize our phone even including my home when they seize my phone they ask me to delete the video which I did just to keep peace between them so ó jẹ́ kankan tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn so àwa wá sọ́dọ̀ yín pé Alhaji ẹ̀yin lè lè gbà tá a fẹ́ kí wọ́n fi ọwọ́ bo incident mọ́lẹ̀ rárá lórí pé wọ́n gbé wàdí sí pé wọ́n ti lọ sí ẹlẹ́yìn wọ́n ti pa Jamiu already àárọ̀ kadà rẹ̀ àárọ̀ kú rẹ̀ ní nǹkan tá a wá fẹ́ gangan ní pé ìdájọ́ òdodo tó bá gbórí òkú rẹ̀ ẹsẹ̀ bá rìlíìsì ọ̀kadà rẹ̀ tó bá wà. ó ní ìyàwó kan tí ó sì ní ọmọ méjì. ìyàwó rẹ̀ wà ní Yàgànkù. ìyàwó rẹ̀ àti ìsọfún tẹ́lẹ̀.